Orúkọ mi ni Fẹ́mi Adébáyọ̀, ẹ máa tẹ́tí sí Diamond FM 88.7 ní Ìlọrin. Láti inú ìyàrá ìròyìn Diamond 88.7 FM Ilorin, ìròyìn ní ṣókí. Ẹ káàárọ̀, ìròyìn ní ṣókí la múdé ṣe tígbọ̀ yín ní Diamond 88.7 FM Ìlọrin. Olóyèdè Ṣèyí Jacob ni oníròyìn yín. Wọ́n yí ní àwọn ìròyìn tí a mú wá fún yín láàárọ̀ òní. Ẹgbẹ́ àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ gíga fásitì tí a mọ̀ sí ASUU ti ké gbàǹjarè lórí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ gíga fásitì ṣe ń fi ìlú sílẹ̀ wá ọ̀nà àtijẹ lọ sí òkè òkun. Ẹgbẹ́ náà di ẹ̀bi ìṣẹ̀lẹ̀ ọ̀hún rú bí ìjọba àpapọ̀ kò ṣe tọ́jú àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀, èyí tó mú kí wọ́n máa wá ọ̀nà àtijẹ mìíràn. Lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lánàá, ààrẹ ẹgbẹ́ ASUU Professor Emmanuel Osodeke banújẹ́ lórí bí ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ ṣe ti di àgbẹ̀ tí àwọn mìíràn sì ti sá kúrò lórílẹ̀‐èdè yìí. Osodeke sọ̀rọ̀ ní dáhùn sí bí ìjọba ṣe kọ̀ láti dáhùn sí ohun tí wọ́n ń béèrè fún tó fi mọ́ àjẹ́lẹ̀ owó oṣù 7 lásìkò ìyanṣẹ́lódì. Àpapọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ ètò ìlera JOHESU àti ẹgbẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera AHPA ti gbóríyìn fún ìjọba àpapọ̀ látàrí bí wọ́n ṣe san àjẹ́lẹ̀ owó oṣù àwọn ọmọ ẹgbẹ́ wọn. Ìjọba ò san owó oṣù kẹrin àti ìkarùn ọdún 2018 tí àwọn ẹgbẹ́ JOHESU àti AHPA lẹ́yìn tí wọ́n yanṣẹ́lódì. Adelé akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ JOHESU Matthew Ajorotu nínú àtẹ̀jáde kan lánàá sọ pé àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún tí wọ́n wà ní ilé ìwòsàn ìjọba àpapọ̀ nílùú Òwèrè àti ti ìkọ́ṣẹ́ ìṣègùn kò tí ì gba owó oṣù kẹrin àti ìkarùn ọdún 2018 tí wọ́n sọ pé ìjọba san ọ̀hún. Ẹgbẹ́ ọ̀hún wá rọ ìjọba kó tètè gbé ìgbésẹ̀ kíá lórí àwọn owó ọ̀hún nítorí wípé àwọn ò ní fẹ́ kí ìtẹ̀síwájú ó bá ìyanṣẹ́lódì èyí tí àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ́gi lé. Jìnnìjìnnì bolẹ̀ lálẹ́ àná nílùú Èkó bí ilé mìíràn tún ṣe wó ní Adéyẹlé Street, Ladylak, agbègbè Bàrígà ìjọba ìpínlẹ̀ Èkó. Àwọn ọmọdé 2 ló kú nínú ìṣẹ̀lẹ̀ náà, bẹ́ẹ̀ ni àgbàlagbà 3 farapa yánnayànna. Àjọ tó ń bójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tí a mọ̀ sí LASEMA ní ìpínlẹ̀ Èkó fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àwọn ti débi ìṣẹ̀lẹ̀ náà, bẹ́ẹ̀ ni wọ́n ní ètò ìdóòlà ń lọ lọ́wọ́ níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Akọ̀wé àgbà àjọ LASEMA Dr. Olúfẹ́mi Òkè Ọ̀sányìntólú nínú ìjábọ̀ ibi ọ̀rọ̀ dé dúró fi ọ̀rọ̀ tó àwọn oníròyìn létí. Ó sọ pé àjọ náà ti ṣètò ìlànà